Àpáta dé Àpáta Apataewi dé àbúrò mi olóríire olóṣọjọ́ bí lónìí ọmọ jàrá ọmọ olúfẹ̀ ọmọ Ṣògùn máa wọlé má rárá ó kú ọdún ogún yèdùn o Rashidat ọmọdé Fisáyọ̀ Àbíkẹ́ Adé Olúwatidá ọlọ́lá olóríire ọmọ Táyé lolú abọ́dúpẹ́ oríkádùn ọdọọdún ló máa bẹ ọdọọdún ló máa wà ọdọọdún ló máa yan fanda níwájú abínú ẹni ẹ̀gbọ́n Taofik ẹ̀gbọ́n Adéṣẹwà ẹ̀gbọ́n Akóredé mi olóríire ọmọ ó kú ọdún ogún yèdùn o ńlẹ́ ọmọ olúfẹ̀ ọmọ olódò kan òtéréré ọmọ olódò kan ọ̀tàràrà ọmọ olódò kan odò kan tó ń sàn wéréke tó dá ìkùlé olúfẹ̀ tó domi tó mọ́ lólóóló ńlẹ́ ọmọ onílù àbábá ti rí bá ọmọ onílù àbábá ti rí bá ọmọ onílù kan ìlú kan tí wọ́n bá wẹ̀kùn ṣe akitipan etí erin ni wọ́n fi sọ́sán rẹ̀ oníkẹ́kẹ́ kan ògbúdọ̀ gbọ́kójó ìran bàbàjà kan ògbúdọ̀ dọ́kóyẹsẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ nìkan ni ó jòlù náà ya òtéré omi Ilé-Ifẹ̀ ṣé o rántí ọjọ́ òun àná tólúfẹ́ ń lọ sáfì Ọ̀yọ́ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ́ kan ó jàre kọ́kọ́rọ́ ẹ̀dẹ̀ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀ wọ́n kú ọjọ́ inú wọn kú ọjọ́ ẹ̀yìn wọ́n kú ọjọ́ inú wọn kú ọjọ́ ẹ̀yìn wọ́n sọ dẹ̀dẹ̀ pírímù mọ̀ ń kó ló mo jíṣẹ́ ọ̀rọ̀ sáyé mo pitú owó mo pitú ọmọ Àpáta pààrà mo sọ ọmọ wàrà lẹ́yìn ọrùn àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kò ní pa ọ́ láwọ̀dà ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ wàá máa lọ re wàá máa bọ̀ re ẹ̀fún èdì ẹrú onífẹ̀ẹ́ ni wọ́n ń ṣe ọmọ onífẹ̀ẹ́ ni wọ́n ń ṣe ẹ̀fún ayé kan ò ní fún ọ èdè ayé kan ò ní bì ọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba orí ẹjẹ́ kó sọjọ́ fáwọn òbí rẹ báàmì rẹ ń kọ́ ṣó ń bẹ lálàáfíà ara happy birthday to you. And I personally wish you long life and prosperity. Àpáta Apataewi lèmi ń jẹ́. Tẹ́ ẹ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi, ẹ ní kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Mo gbéra pa ó dìbí tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́lẹ̀ dodo ilẹ̀ kílẹ̀.